Ìjọba Nàìjíríà lábẹ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n máa ti fi ariwo ta wọ́n ti sọ̀rọ̀ lórí àṣírí ńlá kan tó tú síta nínú ọ̀sẹ̀ tá a wà yìí, èyí tó fẹ́ ba ìjọba náà lórúkọ jẹ́ tó ti fẹ́ sọ wọ́n lẹ́nu wípé ìjọba òpùrọ́ ni ìjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ǹjẹ́ àṣírí wo ló tú tí ìjọba Tinubu ń fèsì sí? Ó mà ní bí ìwé àpilẹ̀kọ kan bó ṣe lù síta látọwọ́ mínísítà ọ̀rọ̀ ajé orílẹ̀-èdè yìí, Minister for Finance, ọ̀gbẹ́ni Wálé Ẹ̀dùn, tó sì jẹ́ kó di mímọ̀ nínú ìwé tó lù síta náà wípé nínú ọdún yìí bíi tírílíọ̀nù 5.4 bílíọ̀nù 5.4 trillion naira níjọba orílẹ̀-èdè yóò san gẹ́gẹ́ bí owó ìrànwọ́ epo ìyún sọ́bsidì lórí epo bẹntiróòlù. Bí ẹ kò bá gbàgbé, ní ọdún tó kọjá tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbàjọba, ìlú kéde pé wọ́n ti yọ sọ́bsidì kúrò lórí epo bẹntiróòlù, èyí tó jẹ́ kí owó epo bẹntiróòlù kí lítà kan lọ sí ìlọ́po 3 tó fa ìnira káàkiri Nàìjíríà, tó sì jẹ́ pé látìgbà náà ẹni eku ti ké bí èkúté yẹ òkè bí ẹyẹ mọ́. Pẹ̀lú bó epo ṣe wá wọ̀n yìí, níṣẹ́ làwọn tó nímọ̀ nípa ọ̀rọ̀ epo sọ pé Tinubu ó sì ń san sọ́bsidì o, àti pé irọ́ ìní ọkùnrin náà ń pa nítorí pé ó yẹ kó owó epo ti kọjá iye tí wọ́n rà lásìkò yìí. Ṣùgbọ́n níṣẹ́ mà ní ìwé kan tí àwọn olóyìnbó ń pè ní document ló máa lù síta, èyí tí wọ́n pe orúkọ ìwé náà ní Accelerated Stabilization and Advancement Plan, ìyẹn ASAP, níbi tí Wálé Ẹ̀dùn tó ti kọ síbẹ̀ wípé nínú ọdún 2024 yìí tírílíọ̀nù 5 bílíọ̀nù ìnáwó 5.4 trillion naira ìní àwọn yóò fi ṣe sanwó ìrànwọ́ epo ìyẹn sọ́bsidì lórílẹ̀‐èdè lọ́dún yìí. Níṣẹ́ ni ariwo ńlá sọ nígbà táṣírí ìtú tí inú bí àwọn èèyàn gidigidi, táwọn èèyàn sì ń sọ pé bí irọ́ bá lọ fún ọdún ọjọ́ kan lòtítọ́ yóò bá. Kódà ọ̀pọ̀ èèyàn ló ń bínú wípé kí ni Tinubu ń bò láṣìírí tó wá jẹ́ pé àdúró owó tó àwọn ìjọba ànágà ò san lórí sọ́bsidì ló ń fẹ́ máa san báyìí, ṣùgbọ́n tó wá ń bò ó tí àṣírí sì ti tú. Nígbà tí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò pàápàá olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún tó kọjá, Alhaji Atiku Abubakar, àti ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n fi Tinubu ṣẹlẹ́yà tí wọ́n sì ń sọ̀rọ̀ sí pé ìjọba àṣírí ẹ̀ ti tú àti pé ìjọba àtẹnijẹ ní ìjọba ẹ̀. Ìní Tinubu máa fèsì nípasẹ̀ olùdámọ̀ràn lórí ọ̀rọ̀ ròyìn ẹ̀, ìyẹn ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà. Ọkùnrin náà ní baba ńlá arọ́ ni o, àwọn ò san owó kankan fún sọ́bsidì. Ó ní ìwé tí wọ́n rí náà, ìwé náà kì í ṣe ìwé tí ó jẹ́ ojúlówó. Ó ní ìwé àbá lásán tí wọ́n fi sọ ìmọ̀ràn fún Tinubu ni. Oníbẹ̀ ni Tinubu ò tí ì buwọ́ lu ìwé bẹ́ẹ̀ tàbí buwọ́ lu owó bẹ́ẹ̀. Ó náà kàn gbé wá bí àbá ni, kò tí ì sẹ́ni tó buwọ́ lù ú, tó sì ní títí dásìkò yìí Wálé Ẹ̀dùn tó parọ́ mọ́.